wọ́n ì ṣìpẹ̀ nàró fábùkẹ́. Mọ́mí Juliana mo ti máa ń sọ fún yín, ẹ yé bẹ àwọn obìnrin, ẹ yé bẹ̀ wọ́n. Ìyàwó tán fẹ́ ní ṣùlọ́kà tí wọ́n sanwó orí ẹ̀, wọ́n ì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rù wọn pé kí wọ́n má fi yòbò jọkọ wọn. Kò ní ìdí wọn ì sì pẹ̀ nàró fábùkẹ́. Ẹni ara rẹ̀ ò yá ọ̀tọ̀. Ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta, odidi ìgbà ní mọ́rẹ̀ ọ́. Ẹ sì ti fi klọ́ọ̀sì sí ọkùnrin tó wà responsible tó wúlò, tó ràn ọkùnrin míì wà tán náà wúlò tí wọn ò dáa. Bẹ́ẹ̀ tí iṣẹ́ mọ̀ pé àwọn tí wọ́n máa ń yọ ayọ̀ pọ̀rọ̀, àwọn tí wọ́n feel pé kò sí nǹkan kan tó máa ṣe. Ọlọ́run sì ṣe, in fact gbogbo ètò ẹ̀ ń sọ yìí ní ìsinyìí, èmi gan-an mo deserve apology. Torí gbogbo àwọn tí wọ́n ti bú mi over the years, gbogbo ń tà ń sọ ń gbà náà lẹ́yìn náà lọ́lọ́run sì jáde lẹ́nu yín tẹ́ wá ń sọ nísìn. Bó ṣe máa jẹ́ nìyẹn, gbogbo ẹni bá ti ń fi yòbò jọkùnrin, especially ọkùnrin tó wúlò, àwọn Christian wives náà sábà máa ń ṣe. Torí alágbẹ̀dẹ tó rọrin tí wọ́n gbé sí wọn lọ́wọ́, irin máa ń wú wọn lórí. Wò ó, tó bá jẹ́ ìyàwó ilé tó ń fi yòbò jọkọ ẹ, gbàdúrà àkọ́kọ́ ẹ máa bá àwọn oníṣekúṣe pàdé, àwọn ọmọ ìrọ̀lẹ́ ayé tó máa ṣe pay as you go. Gbàdúrà k'Ọlọ́run jẹ́ pé irú àwọn yẹn ni ó máa bá pàdé. Tọ́kọ ẹ bá bá ẹni tó jẹ́ ọmọ Ọlọ́run, torí ẹ pé tó jẹ́ ọmọ tán kọ́ tó gbẹ̀kọ́ pàdé, tó mọ̀ pé èèyàn ò gbúdọ̀ mọ̀ ṣe ìṣekúṣe pẹ̀lú ọkùnrin tí ó bá ti fẹ́ yàn. Gbàdúrà kọ́kọ́ ẹ má bá ọmọ gidi pàdé o, torí tó bá bá ọmọ gidi alálùbáríkà pàdé kò ní bọ́kọ̀ ẹ̀ dálé. Ó máa fẹ́ tán ni ní ṣùlọ́kà live and direct. Kò dẹ̀ sí nǹkan tó máa ṣe sí. Bẹ́ẹ̀ ni, àwọn ọmọ tán lẹ́kọ̀ọ́ tí wọ́n ń fòbó wọn ṣe promo torí wọn ò pé ní mi ẹ̀ lè fẹ́ yàwó ilé yàwó mi náà aláàbò ẹ̀ lẹ̀, a ṣe pay as you go. Gbàdúrà kọ́kọ́ ẹ máa bá rú àwọn pàdé, àwọn ọmọ aláìnírònú, àwọn ọmọ ìrọ̀lẹ́ ayé. So rọ́jọ́ tọ́kọ ẹ bá bọ́ ọmọ alálùbáríkà pàdé tó decent, tó bá ti ṣèwádìí tó ti rí wípé ọkùnrin gidi ni ìwọ lọ́mọ yẹ, ó máa fẹ́ tán ni ní ṣùlọ́kà, yóò dáná fún un, yóò sọ̀fẹ́, yóò sì dìyàwó, kò sì sí ní tó ṣe sí. Sórí babaláwo tó máa bẹ́ẹ̀ ṣe oògùn yẹn, ẹjọ́ máa rìn lọ ni. Ẹ rìn lọ láì wọ bàtà. Àwọn bá léyàn rìn lọ, ẹjọ́ máa rìn lọ ni. Gbogbo agídí ibú tẹ́kápá kanga bí apá àjàpá yẹn, ó máa wálẹ̀ ńgbà tó bá yá. Bẹ́ẹ̀ ni, mo ń sọ̀rọ̀ àwọn ọkùnrin alálùbáríkà, àwọn ọkùnrin gidi tọ́lọ́hun kẹ́, bí ò tiẹ̀ lówó púpọ̀, ó ń wúlò fúnlé, ó ń tọ́jú ilé, ó wà responsible, ẹ mọ̀ bó ẹ palẹ̀ rẹ̀ mọ̀. Ìwọ mọ̀ pé níjọ́ tó ti ń lọ ilé ọkọ ni wọ́n ti fún ọ ní sátífíkẹ́ẹ̀tì kọ́mọdó ọmọ ìgbà náà. Bó ṣe máa jẹ́ nìyẹn, ó máa fẹ́ ní ṣùlọ́kà ni, kò sí àgbèrè kankan mọ́, gbogbo àgbèrè ẹ̀ṣẹ̀ ni. Tó o bá ti bọ́kùnrin pàdé, tó o ti rí pọ́kùnrin gidi ni ọkùnrin alálùbáríkà, wọ́n jẹ́ kí anybody kó gbó sí ẹ lórí pé ẹ̀mí ò lè fẹ́ yàwó lé yàwó mi. Tí ò bá lè fẹ́ yàwó lé kó lọ bá yàwó ẹ̀, who cares? Tó o bá ti làbọ̀ ẹlẹ̀ fọkùnrin tí ò fi ọ, ó ti ṣòfò ara. Bẹ́ẹ̀ ni, ìwọ ni kò ṣe ìwádìí tó bá ti rí pọ́kùnrin alálùbáríkà ni. Mọ́ wulẹ̀ bọ́kùnrin kankan dálé. Orí gbogbo wọn tán ń doyún ọ̀run àpáàdì gbogbo yẹn láǹdì sí, tí wọ́n ń dún ọ tí wọ́n ò fi ọ. Ó gbúdọ̀ fúdọ̀ bá fi ọ wọlé ní ṣùlọ́kà, ó di ìyàwó náà. Kò sì sí ní anybody ó ṣe sí. Bẹ́ẹ̀ yẹn torí bọ́ pátá kò sí tí ó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni, wọ́n ì sì pẹ̀ nàró fábùkẹ́, ẹ mọ́ wulẹ̀ bẹ́ anybody pálí òbó, ẹ mọ́ wọ pátá sóbò, ẹ mọ́ wulẹ̀ gbà fọ́kọ ẹ mọ́. Jẹ́ ó máa tọ́jú ẹ, kó máa tọ́jú ilé, kó máa sanwó school ọmọ ẹ, kó máa bọ́ pálí òbó ẹ mọ́, kò ní ìdí. Bẹ́ẹ̀ ni, àwọn single mother tán wà ń ta ni kó fẹ́ àwọn. Àwọn widows ta ni kó fẹ́ àwọn. Àwọn sisters tẹlòmíì ti pé 40-45 tí ò mọ ọkùnrin tí ò tiẹ̀ lọ́kọ rí débi pé yóò bímọ. Ta ni kó fẹ́ àwọn. Àwọn ọkọ yín tẹ́ ti frustrate wọn náà ni wọ́n fẹ́. Single mélòó lẹ rí ń ta? Ẹ má bẹ́ẹ̀ ní ìyàwó kankan mọ́, wọ́n ìṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ yàn fún nǹkan báwọn. Ẹni ààrẹ ọba yá ọ̀tọ̀, àwọn exceptional cases ọ̀tọ̀. Ẹ̀tọ́ ọmọ mọ́fìnnáfíndọ̀ pálí òbò mọ́ tó òdò kó mọ́ tí ṣe pọ́ bò ń rọ ẹni òbò bá ń dùn gan-an, èmi lọ hospital wà fún. Ọ lè rí dókítà, bóyá o ní infection ni kí wọ́n bọ́ tọ́jú rẹ̀. Kò sí wàhálà, ẹ mọ̀ bọ́kùn ìdálé gbogbo ẹ̀yin obìnrin ta. Ọkùnrin tó bá ti wá bọ́ tó ní yóò bò ń jẹun, tí ó bá ti lè fi ọ ní ṣùlọ́kà, sọ fún kọ́ mọ́ bá tiẹ̀ lọ. Kó lè bá àwọn ìyá òṣòro mọ̀ fi àtò gbé sínú ilé. Bó ṣe máa jẹ́ nìyẹn.
ẹ bá fẹ́ bú mi kó bú mi, èmi ò ní pọ́blẹ́mù. So wọ́n mi Juliana ẹ mọ̀ bẹ́ẹ̀ anybody mọ̀, àwọn náà ti mọ̀ pé òsì gbọkọgbọkọ wọn kàn ń tanra wọn ni, àwọn náà mọ̀ pé gbọkọgbọkọ òsì ń bì kankan. Ọkùnrin lọ́wọ́ á bọ́ bó ń fẹ́ fi ọ tó o kì í ṣe gbọkọgbọkọ, there is no gbọkọgbọkọ anywhere as long as jẹ́jẹ́ lójú kó tọ́kùn ìwà fi ọ tó sì fi ọ ṣe ìyàwó o kì í ṣe gbọkọgbọkọ. Bó ṣe jẹ́ nìyẹn. In case tó o bá fẹ́ bú mi sí àtàn kámẹ́rà, bá fẹ́ bú mi sí comment section, go ahead, kò sí ní tọ́kàn mi bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ Model Alternative Therapy ẹ wá ràgbo, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní infection, gbogbo ẹ̀yin tí ara yín ò yá, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní fibroid, gbogbo ẹ̀yin tí ẹ ní staphylococcus, tẹ́ ẹ ní syphilis, tẹ́ ẹ láwọn àrùn ìbálòpọ̀, àrùn ilé ìgbọ̀nsẹ̀, ẹ kàn sí Ọ̀yọ́ Model Alternative Therapy. Bẹ́ẹ̀ ni ẹ wá ra lẹ̀ lọ́dọ̀ Landness Homes and Properties. Gbogbo owó tẹ́ ẹ kó pamọ́ sí báńkì kẹ́ ẹ fi de ilẹ̀ gidi mọ́lẹ̀, ẹ wá ra lẹ̀. Ẹ wá sí Digital Buzz Academy kẹ́ ẹ wá kọ́ content creation, video editing, affiliate marketing, bẹ́ẹ̀ ṣe lè make use of online láti generate different streams of incomes. Digital Buzz Academy ní kẹ́ ẹ mọ̀ bọ̀. Ẹ mọ́ gbàgbé gbogbo àwọn ìpolówó wa pátápátá, gbogbo ẹ̀yán ló wà authentic. Ìyàwó ẹ má bẹ̀ wọ́n mọ́, ẹ má bẹ̀ ìyàwó ilé tó bá fẹ́ gbóbò pamọ́ kó gbé pamọ́. Ìwọ obìnrin tó wà ń ta, bóyá single mother ni ẹ, bóyá widow ni ẹ, tẹ́nìkan wá ń ká tì ọ́ tó ń sọ fún ẹ pé ìyàwó òun ò gbà fóun, sọ fún un pé ò lè gbóbò ẹlẹ́fẹ̀ẹ́ ẹni tí ò fi ọ, ò lè dẹ́ṣẹ̀, you understand? Tí ò bá ti lè fẹ́ ṣe ìyàwó kó lọ bẹ́ fún Satan ní wúrà tó gbé sínú ilé. Ọ̀rọ̀ mi ò lópin. Mo kí gbogbo olólùfẹ́ mi tó ń gbọ́ mi, àpèjẹ́ àsìkò ajára fún wa. Tí a bá ń sọ̀rọ̀ nípa lílé ọkọ wa síta ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, èyí tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mọ̀ tó ń lé wọn síta jù ní ìbálòpọ̀, gẹ́gẹ́ bí mo ṣe ń sọ bọ̀ látọjọ́ mélòó. Àwọn dáàdì nìkan pè mí, wọ́n níbi tó ṣe àwọn dé, àwọn máa tẹ̀síwájú. Most tí ọkùnrin tẹ́ni bá pè mí, mẹ́sàn-án sọ̀rọ̀ nípa wípé ìyàwó àwọn fi ìyà ìbálòpọ̀ jẹ àwọn. Bóyá ọ̀pọ̀lọpọ̀ á sọ wípé kò sí nǹkan táwọn fẹ́ fi ṣe, tẹ́yìn ló jẹ́ tuntun níbẹ̀. Èmi dẹ̀ mọ̀ pé òótọ́ ni, kò lè jẹ́rọ́ because obìnrin ni mí, mo dẹ̀ mọ̀ bó ṣe máa ń rí. Nítorí wípé Ọlọ́run ṣe dá ọ̀pọ̀lọpọ̀ obìnrin. Nǹkan tí mi wá fẹ́ sọ fún yín ni wípé ẹ má fi ọkọ yín tàfàlà, gbogbo ẹ̀yin obìnrin, especially àwọn ọkọ yín tó responsible tí wọ́n ń ṣe ojúṣe wọn, wọ́n mọ̀ yín ní ìyàwó, wọ́n mọ ọmọ ní ọmọ. Ẹ lọ bí àwọn tó yẹ pé dandan ni wọ́n gbọ́dọ̀ fún ọkọ wọn ní ìbálòpọ̀, wọ́n dẹ̀ gbọ́dọ̀ tún ṣe nínú ilé. Ṣùgbọ́n ọkọ yín responsible, ó ń tọ́jú ilé, ó ń tọ́jú ọmọ, ó ń ṣe gbogbo nǹkan tó ṣe, ó ń tọ́jú ìwọ gan. Ó wá ń fi ẹ̀tọ́ ẹ̀ dùn, wọ́n á jáde lọ. Ǹjẹ́ tí ará àtà bá wá gbà wọ́n mọ́ ẹ lọ́wọ́, wà ní gbọkọgbọkọ ti gbọkọ ẹ, kò sí gbọkọgbọkọ kan níbi kankan gbọ́ lọ fọwọ́ ara ẹ̀ ti ọkọ ẹ̀ síta. Gbọkọgbọkọ ò dẹ̀ lọ bá ọkọ ẹ̀ ló wá bá, nítorí wípé nǹkan tí ò rí lọ́dọ̀ ẹ̀ ó rí lọ́dọ̀ gbọkọgbọkọ. Ìgbà tó bá yá ìwà sọ ẹnìkan dípò ń gba ọkọ yín, kò sẹ́ni tó ń gba ọkọ yín, ẹ̀yin lẹ fọwọ́ ara yín tì síta. Gbogbo ẹ̀yin tí ọkọ yín fẹ́ ànádá obìnrin àti second wife, ẹ̀yin lẹ fi ọwọ́ ara yín fà á nígbà míì. Ìwà yín, ìgbé ayé yín ló mú kó tẹ̀ ti ọkọ yín síta. Ní òrírí sìn tó yẹ pé ọkọ ẹ̀ á fi ẹ̀tọ́ ẹ̀ á fi fún ẹ, gbogbo tó deserve lọ́dọ̀ ẹ̀ ó ń fún ẹ, tí o ò ní fún ní right ẹ̀ as obìnrin. Tí wọ́n bá wá jáde tán, ẹni wọn ti jáde lọ, ẹni gbọkọgbọkọ wọn, ẹ àmọ́ wọlé aláwọ̀, ọmọ wọlé oníṣègùn. Ó mọ̀ pé ìjọ́ tó bá ti wọlé aláwọ̀, wọlé oníṣègùn níbi tó ti jẹ̀bi, orí ẹ̀ ló máa bá ni. Ṣé o ti gbàgbé wípé ìwọ ni wàá forí gbé? Torí jẹ́jẹ́ lobìnrin yẹn jókòó, ọkọ ẹ̀ wá lọ, ìwọ́dẹ̀